ìyàwó ló sọjọ́ ìbí ọkọ ló kọrin abẹ́rẹ́ kan. àní bọ́lá ọmọ yìí ló ṣeré ẹ jẹ́ ká jọjọ́ ẹ túraká ìjó ti yá jẹ́ ká jọjọ́ tùgbà lélẹ̀ àlùjọ lélẹ̀ gbogbo lélẹ̀ ṣe ti rí wọ́n oyin gbogbo ọ̀tá lẹ́nu tàtàtà búlíbúlí aláta ọmọ kò sí wèrè lọ́la ọmọ yìí ló ṣe. èyí sì rí bébí eréke lẹ́wà pẹ̀lú asọ́gbọ́mọ́ wájú gbogbo àlùjọ special kìkì dájọ́ ẹ̀yọ́ ó yá ẹ̀ làlùjọ ìjọ ti bẹ̀rẹ̀. ọ̀pẹ̀ bàbá òṣèlú lọ́gbọ̀ picture àlùjọ ti yá ẹ̀jẹ̀ kájọ nìyí lọ́jọ́ lọ́gbọ̀ picture aláàjì tó yẹ ni òṣèlú ẹ̀ làlùjọ ìjọ ti bẹ̀rẹ̀. Chiama gbogbo ẹgbẹ́ bá kátàkátà àlùjọ ti yá ti bẹ̀rẹ̀ dàbí everybody keep on dancing oya kájọ tó everybody keep on dancing oya kájọ tó everybody keep on dancing oya kájọ tó ọláyídé keep on dancing oya kájọ tó ayaga lóyè yagayaga lóyè beautiful yagayaga lóyè beautiful oya kájọ tó licky ayaga lóyè oya kájọ tó ó ti yá ṣọlá ọmọ kò sọ́tọ̀ bns ọmọ bẹ kẹrẹdà àti dúpẹ́ oya kájọ tó oya kájọ tó nítorí ládé oya gbọ́dọ̀ ọládé kí iná tún fẹ́ rí tọ́lọ́run kò ṣe fún ọ. tímọ́tímọ́ tó yẹ sí tímọ́tímọ́ ṣọlá fífàmì dára Foluke ọmọjọ ìlú tó jẹ dára ṣé máa gbẹ́sẹ̀ ní kankan bns àníṣe kí iná tún fẹ́ rí tọ́lọ́run kò ṣe fún ẹ. wọ́n lówó lọ́wọ́ ó bá wọn lówó lọ́wọ́ wọ́n débi gíga ó bá wọn débi gíga àníṣe kí iná tún fẹ́ rí tọ́lọ́run kò ṣe fún ẹ. ṣojú ọmọ tó jẹ́ ló ń lórí fọwọ́ àbí ti tó yá bèbí ló ń gbà wọn lára. ẹni mẹ́ta yìí bí rẹ̀ akóni mọ́ra ìṣòwò ògbébì ìṣòwò ògbébìlà tí wọ́n ti jẹ́ ọmọdé yìí ló bá rò àwọn ọ̀yọ̀wọ̀yọ̀ jìbàtà rò àwọn ọ̀rọ̀ ìdálájọ́ bóyá kò bẹ̀rẹ̀ nílẹ̀ bí Foluke tímọ́tímọ́ tó yẹ sí Foluke gbogbo wa Àbújá wà mí bẹ̀rẹ̀ nílẹ̀ bí bá a ṣe sọ ló ṣe rí gbogbo Àbújá wà mí bẹ̀rẹ̀ nílẹ̀ bí Foluke orí ìwé nílẹ̀ bí ọmọ ọjọ́ Ìgbò oníjọ́ lọ́mọ òun ayafis yẹ́lò ní tèmi lórí ọmọ yọ ọ̀làdé alájà mo kí ẹ rárá ọmọjọ́ náà oṣù dírẹ́sì ọmọjọ́ mo kí ẹ rárá alára wájú onídèrè ẹyin ìwọ náà máa padà àdàtọ̀rọ̀ jẹ alára wájú onídèrè ẹyin ẹ̀yin náà máa padà àdàtọ̀rọ̀ jẹ tẹ̀wù bá ṣàmì ló ṣàmì ibi jẹ́jẹ́ tẹ̀wù bá ṣàmì ló ṣàmì ibi jẹ́jẹ́ alára lọ́dọ̀ nínú tó tẹ̀wù bá tọrọ fún wa tẹ̀wù bá tọrọ fún wa. Bísí ìbílẹ̀ kan pé beautiful Toyosi àti pé beautiful ọmọ lókalóka. Wọ́n ní bímbọ̀ wọlé owó ti dé ọmọ ti dé. Ṣé máa gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan níwájú olú? Ó yá mo ní ìwé máa jó.
Louis, the convener of the program of today. Oh yeah, what you do? Bingo. Go to the CGI. Bata bata. Iwo majo. Pretty baby. Bingo. What you do? Timothy Toyosi. Ìdòwú ni Ìdòwú ni méjì lọ́dọ̀ Toyosi. Èṣù lẹ́yìn méjì wọ́n gbé kókó omi lẹ́nu lọ. Àwọn Ìdòwú nìyẹn. Ó yá jẹ́ kí n títí lórí Ìdòwú. Wọ́n á fọ́ lẹ́lẹ́jì rẹ̀. Ìdòwú rè ó ti ṣọ́ọ̀jù. Ìbejì ló bọ̀ lọ́dọ̀ ẹ Toyosi. Torí ẹ̀rù bà ẹ́. Rárá o, ẹ̀rù bà ẹ́ láti rí méjì. Ẹ̀kọ́ bẹ̀rẹ̀ ọmọ Toyosi. Ẹ̀kọ́ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ agbára lọ́wọ́ bá ó ti dájú. Ẹ̀rí o pẹ́rẹ́pẹ́rẹ́ kò bá mi lẹ́rù ayáwó ìjà ẹ̀kọ́ bẹ̀rẹ̀ ìdáná ẹni bá mi méjì yá sẹ̀wà wá o. Ìròyìn ìjẹjọ Toyosi ó fi ẹ̀wà méjì yóò jẹ́ inú mi dùn dáadáa. Ìbejì ó ti lé ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé ẹni bá mi méjì yá sẹ̀wà wá o. Wíníwíní lójú òròjú èjì rẹ̀ lójú bí ewé rẹ̀ o. Màmá FM Destiny ló kí ẹ dáadáa. Ọ̀rọ̀ ní Dẹ́sà nílé. Ẹni bá mi méjì yá sẹ̀wà wá o. Torí ọ̀rọ̀ èjì rẹ̀ o. Pátápátá wọ́n sanwó ìbejì. Foluke ó sanwó ìbejì. Màmí dada FM Destiny ó sanwó ìbejì. Àǹtí mi dada akéwì olú sanwó ìbejì. Ayọ̀ ewé bí yìí àǹtí mi dada ó sanwó ìbejì. Ẹ̀rù ọgbà mi ẹ̀rù ọgbà mi láti inú méjì mo sọ èkó bẹ́ẹ̀ wá bẹ́ẹ̀ o. Ọ̀rọ̀ ẹ ti já sọ́tọ́ ó ti ṣọ́ọ̀tù lágbára Ọlọ́run ọba mo ní pé gáfíà ọ̀rọ̀ rẹ já sọ́tọ́. Ọba aláyọ̀ ṣàmáyọ̀ ọmọ Toyosi gáfíà ọ̀rọ̀ rẹ já sọ́tọ́ ó já sọ́wọ́ gáfíà ọ̀rọ̀ rẹ já sọ́tọ́ ọmọ Toyosi léyọ̀dí. Anita baby, ọmọ Toyosi. Anita baby,
ètò rẹ̀ lójú àbí pátápátá. Látọ̀rí àgbàlagbà láàrin wa, máa fi ẹ̀sẹ̀ díẹ̀ sí ní lóbìnrin ọmọdé. Òye kẹta ló ṣe báyìí, àdúrà ni ìsàlẹ̀ ti sún mi. Ayé ẹ̀fẹ́ ní òkè. Fẹ́lá. Ayé ẹ̀fẹ́ ní òkè. Olúwa ò lè lọ sí. Anita. Ìdí ìdìbò. Nígbà jù láyé. Ọ̀nà fi. Ìdí ìdìbò. Olúwa Olúwa jọ. Àwọn ilẹ̀ tó kù. Nítorí àti ìwà tó wọlé wẹ́rẹ́wẹ́rẹ́ Fathai Balogun ẹbí bàbá ṣàkàkà gbọdọ̀ kò tó ní wọ́n ti fẹ́ wọn bá. Fathai ọ̀dà Fathai ọ̀rọ̀. Ìbàjẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ló ń lò wọ́n ní òwúrẹ́ nìkan jà òwúrẹ́ nìkan dúdú. Ìbàjẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ló ń lò wọ́n ní. Fathai ẹni ọlọ́run dání ẹ́ òṣèré ta láyà létí àbáwo wọn lè yó. Èmi ní ìṣẹ̀lẹ̀ káríga o. Àní ìdìbò yọ sẹ́ràn fún ìrìnnì ní mẹ́ràn. Nítorí ẹ̀rọ mo kí ara. Ìrìnnì ní mẹ́ràn. Lẹ́tí àbíyọ táwọn olùwọ́ lò kẹ̀. Wọ́n gbá lùkọ́. Òwúrẹ́ nìkan jà. Òwúrẹ́ nìkan bínú. Ìbàjẹ́ ọ̀rọ̀ ọ̀run ló kiri. Òwúrẹ́ nìkan jà. Òwúrẹ́ nìkan bínú. Ìbàjẹ́ ọ̀rọ̀ ọ̀run ló kiri. Ẹni ọlọ́run dání ẹ́. Èṣẹ́ ta láyà. Létí àbáwo wọn lò yé. Wá sí Fathai nítorí náà mo ṣe máa rí. Wọ́n máa ń bá aláàtì ránṣẹ́. Láìdé alájà Fathai alájà wà á pa alájà jọ lórí àgbo wa. A ní àwọn bá aláàtì ránṣẹ́ ìjàre. Èèyàn mi dára, kúkì pàtó yìí, gbogbo visa pátápátá. Ọmọ Batuji Alẹ́jọ́, ọmọ kí ẹ dára, Bẹ́ẹ̀ni, Vivian baby, ṣáà dábò ìlànà tó ní wọ́n tó lọ́wọ́. Ẹ bá mi ní creator, KCO, creator, bàbá àkókò ẹ̀rọ. Àti ní kò. Ẹ bá mi pe any ventures kí n tọ́.
iṣẹ́ ọ̀sán ọ̀rọ̀ ẹ̀kọ́ tó ẹ̀ ṣàyè àti ìgbẹ̀gbọ́ àmì. Ìní owó ẹ̀dá èyí kàdára ni àìní owó ẹ̀dá èyí kàdára ni. Adégbé ìyàtọ̀ mo kẹ́ ẹ̀rọ láti mo kẹ́ bàbá mo kẹ́ bí ọ̀ ọ̀sùn mi láti house gbogbo ní gbogbo lẹ́lẹ́kẹ̀ẹ́ ìjọ ìlànà ìjọ. Ẹ bá mi ṣàdúrà fún
Adéjọbí tí ọ̀pọ̀lọpọ̀ máa ń pè ní Bọ́lá Oyin Adéjọbí. Eléyìí tún jẹ́ àrà ọ̀tọ̀ bá ṣe rí yín tẹ̀ ń kọrin yìí. Kí ni nǹkan tẹ́ lè sọ fún wa nípa yẹn náà? Iṣẹ́ tí mo ń ṣe náà nìyẹn. Ó ti tó bí ọdún mélòó? Mo ti ń kọrin nísìnyí láti kékeré ni o, láti kékeré ni. So mo dẹ̀ go professional as far back as 1999. Just pay. Yeah, so in fact orin gan ló máa ń gbé mi travel lọ outside the country máa lọ fún tour káàkiri báyẹn ẹ̀rẹ̀ rí àwọn band wa náà nìyẹn. So. Ẹ ṣé gan sá, báwo ni yín ṣe dùn tó lénìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ ọkọ ọlọ́jọ́ ìbí? Inú mi dùn o, inú mi dùn gan torí pé celebrant of today ẹ tó ń ṣe ayẹyẹ lénìí tá à ń celebrate lénìí Toyosi Adesanya bó ṣe wà yẹn ó jẹ́ ẹni tó máa ń bá àwọn èèyàn ṣe gan. Ó máa ń bá àwọn èèyàn ṣe lóríṣiríṣi gan. So báyìí máa kàn rò pé àwọn èèyàn máa ń bá àwọn èèyàn ṣe láàrin ọ̀sẹ̀ kan ẹ wo bọ́ bó ṣe rí pé àwọn èèyàn wá celebrate náà inú mi dùn pé inú ẹ̀ dẹ́ dùn mo rí pé inú ẹ̀ dùn inú tèmi náà dẹ́ dùn. Kí ni nǹkan tẹ́ lè sọ fún wa nípa wọn? Toyosi ẹni tí ò bá mọ Toyosi wọ́n máa rí dẹ̀ ní ọ̀nà míì wọ́n máa kà sọ́nà míì. Toyosi yẹn nìkan jẹ́ pé àkàndá Ọlọ́run ni àkàndá Ọlọ́run ó ní kò dẹ̀ kí nìyẹn sọ́kàn bí nǹkan bá ṣe wá bó bá ṣe gbóná lọ́kàn ẹ̀ ó máa sọ tẹ́ bá ṣe ní pé má bínú báyìí ó ti parí. Celebrate me mo appreciate I don't know what to say again I feel on top of the world I appreciate my people because I'm loved and I will continue to be a blessing to them. I'm not saying I'm perfect, but I'm trying to be lenient, to be peaceful, to be loyal to my people, and I will continue to do that.